ètò Miliki Express ṣì ń tẹ̀síwájú generally bákan náà má gbàgbé Orísun estate tó ṣì ń ta wàràwàrà anílẹ̀ ní Ifọ̀ àní ní Ṣìmáwá ó tún wà ní Akínyẹlé nílùú Ìbàdàn tẹ́ bá fẹ́ mọ̀ nípa bí ẹ ṣe lè ra ilẹ̀ bẹ́ẹ̀ ṣe máa sanwó yín díẹ̀díẹ̀ ẹ lè pe àwọn nọ́mbà tí ó ń lọ lórí amóhùnmáwòrán yìí ẹ̀yin aráalé àlejò wa ti wà nílé agodo wọ́n ń kọrin wọ́n ń ṣe tíátà wọ́n tún máa ń ṣe kí ni fashion person ni wọ́n tẹ́ bá ti rí wọn láwọn òde àríyá tó ń lọ bá máa ń fi aṣọ wọ dá oríṣiríṣi àrà ẹni tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ arábìnrin Ṣèyí tí gbogbo èèyàn tún mọ̀ sí She Baby. bí kò mọ̀ jẹ́ ẹgbẹ́ àtẹ̀yìn lọ ṣe sí a ti ṣe bẹ́ẹ̀ pam pam She Baby She Baby. ẹ kú dédé wòye o ẹ̀yin ará ilé tẹ́ ń wò wá nílé toko orúkọ tèmi ni Àríyọ̀ Olúwaṣeyì Esther aka She Baby máa ń ṣe eré orí ìtàgé mo dẹ̀ máa ń kọrin àti ní pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo ti wà into fashion mo máa ń rán aṣọ lọ́jọ́ kan tọkùnrin àti tóbìnrin so. wọ́n ti ṣe ọkọ bẹ̀rẹ̀ yẹn ẹ kú títí àsìkò yẹn rẹ lóhùn wọn tuntun kí ló dé. àti pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo máa ń rán aṣọ tọkùnrin àti tóbìnrin ẹ̀rọ tọmọdé àtàgbà káwọn ọmọdé tó bí sí láti lé sí. I have a fashion house now. Okay. So at the near our professional tailors, they pay their Ghanaians and Nigerians. Wow, I look professional tailors. Wow. They are good. Wow. I saw for celebrities for likes of Shefi Alao, Alhaji Pasuma, Obesere, Oshma and his band boys. Wow. Prince and a whole lot of them, Tayo Sindodo, and the rest. I've sold for them. She Baby. I'm going to move a for me. Bimbo ṣọ́ọ̀rẹ́ o Bimbo ṣọ́ọ̀rẹ́ jẹ́ sọ̀rọ̀ ẹnu mi o ẹ sáré kọrin yẹn fún mi ẹ jọ ẹ máa kọrin She Baby. Yeah. Tell me why. ẹ máa mọ̀ kó pẹ́ ẹ̀yẹn lèmi fẹ́ gbọ́ ìyẹn la fẹ́ kọ́kọ́ gbọ́ kẹ́ tó bá fún wa ní red card. Tell me why you're hurting when she dumps you for your girlfriend. Ìjó yẹn dà ẹ ti kó jù. Àárọ̀ o. Inú ẹ̀kọ́ máa mi nẹgbẹ́lẹ́gbẹ́. She Baby. She. Okay, kátẹ̀ tó wọnú ọ̀rọ̀ fashion and style wa lọ. She Baby. Báwo ni orúkọ yẹn She Baby? A mọ̀ pé she obìnrin ló máa ń lò fún. Baby náà. Common name baby. Baby, you know. Baby. So báwo ni she ṣe jáde bó ṣe dàpọ̀ mọ́ baby tẹ̀lé ló She Baby straight. Wọ́n ti pé mọ́mì mi ló actually fún mi lórúkọ yẹn Ṣèyí Baby ló máa ń pè mí tẹ́lẹ̀. Ṣèyí Baby, you know. The first 3 letters for my name is She. So mo kọ funkify ẹ pé She Baby. She Baby. Ṣèyí Baby. Ṣèyí Baby. Bí mo rí bá ṣe ń ṣe ọdún Ṣèyí Baby. O ti fẹ́ copy Àyìnkẹ́ béèrè. No, mi ò fẹ́ baby. Àyìnkẹ́ mọ́ baby. Àyìnkẹ́ ní baby so mo lè mi ṣáà lè máa mi ò lè máa pẹ́ ní ọmọ Ìbàdàn sí káyọ̀kẹ́ sí fúlẹ́sì ọmọ Ìbàdàn rà mí ọmọ Ẹ̀gbá lè mi máa rọ Àyìnkẹ́ mọ́ baby. ọmọ Ẹ̀gbá ọmọ Ẹ̀gbá lóhùn náà kò ní sọ. orí kí l'Àyìnkẹ́ kò yẹ kó fi sí baby. Please èmi gan tó bá gbórí kì mí oh my God ọlọ́mọ Ẹ̀gbá làwọn. Ẹ̀gbá ni mo fẹ́ kọ́ kíra wọn. ọmọ Ẹ̀gbá lè ṣàbẹ̀. Ẹ̀gbá méjì ń jara wọn. Àbẹ̀kẹ́ ọmọ ọlọ́fà mojú ọmọ lálọ́mí ọmọ abíṣújókọ ìjàkadì tó rò tọ̀fà ìjàkọ̀ tí ń jà lọ́fà lọ́jọ́ sí oṣojú ara ilé oṣojú ara oko ibi tí mo mọ̀ dé náà ni. wà wọ́n ti ẹ̀ gbìyànjú ẹ̀ pàtẹ́wọ́ fún wọn wọ́n gbìyànjú. tí wọ́n gan lè kí oríkẹ̀ mo máa sọ mo mọ̀ o lè sọ látẹ̀ní dọ́là mo mọ̀ tó bá ti tẹnu mọ́ èmi ní Bímbọ́. tí wọ́n ti wá bẹ̀rẹ̀ àríkẹ́ no ní sùúrù má jẹ́ ń bẹ̀rẹ̀ ó yá sọ tí n bá sọ oríkì ẹ̀. èmi Àríkẹ́ Àdé ẹ kì í bẹ̀rẹ̀ láti orí Ẹ̀gbá èmi ọmọ Ẹ̀gbá lè ṣàbí tí ń gba rẹ̀ lójú ogun agbóhùnbó àkàlàjà ikú mi tí ń kú mọ́ lọ́rùn èmi wá kí. ṣẹfẹ gbọ́ látọjọ́ tí mo ti mọ Bímbọ́. kò sẹ́ńpì náà ní ìsọ nǹkan tó máa ń sọ ẹran nìyẹn. tó bá gbọ́ èmi Àríkẹ́ Àdé ọmọ tí òwẹ̀ tó ń dán ọmọ àdán bíi èké. òkè inú oríkì nìyẹn náà wà. àánú ẹ̀ ṣe mí. dàbí. o ní wẹ̀ tó dẹ̀ máa ẹ̀yà ara rẹ̀ máa dàbí ẹ wẹ̀ o ẹni tó bá wẹ̀ kò lè dán ara ẹ̀ máa rùn ní o azen yóò ti yẹ ẹ She Baby ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ àmọ́ ẹ̀yin náà ẹ wà into fashion ẹ máa ń ṣaṣọ lọ́lọ́kan òjọ̀kan òkè ẹ jẹ́ ká kọ́kọ́ sọ̀rọ̀ nípa aṣọ tẹ́ wọ̀ yìí ẹ combine blue on red ṣó lọ. Of course. Okay.
I'm not playing on color combination. Okay. Sometimes I know secondary color and primary colors. Like the red, the touch of red. We have more of blue. Universal color, the blue. Okay. So when you have more of it, just touch of red goes with it. Okay. For contrast. Okay. You understand? Okay. You can't have purple and yellow. Secondary color is loud. It's loud. Where are we laying your purple, yellow? What this kind of pattern? Sunshine Morocco ni bimbo. Sunshine Morocco. Ero ti moji inu Yemi my lover. Emi o rántí. Bó ṣe rántí. Mo ṣe wá múra mojo. Aṣọ yẹn mojo. Èmi ò wá kí n ṣe moji o. Abímbọ́lá o. Mo ń sọ ni pé bó ṣe rí ni. So any red or blue. Yeah, it goes. Oh, but you be wear blue nsìn tẹ́ wọ blue color. Ṣé tẹ́ bá wọ blue bàtà sí pẹ̀lú belt? Because I want to wear blue. Kò ṣe pé kò wà okay o. Sherry, fashion is just something that you're comfortable with. As long as you're comfortable with it, then sometimes your mood too. Okay. Sometimes if you're not in a very good mood, you just put on affect dress sense in you. Okay. So it's fashion is psychology. Okay. If you're not in a very good mood, you can't put on something fitting like that. You will just want to go dark. But if you have this kind of dress sense, sometimes, like when you know how to match your colors, this is deep blue. Deep blue. You only want light blue, say, or turquoise blue. Okay. Just to come out one way, so that you will need to be egun. Okay. Then irú ìmúra tí wàá mú yín sí ẹ mọ̀ pé a máa láwọn casual wears. Ẹlòmíì Monday ó lè múra báyìí, Tuesdays, but ó wá di Saturday. I will pay plate mo ma wo. Ẹ Africans ni wa, like me saying on a good day every Friday. Ìgbà mi gan jọ Monday. Tí máa wọ mo lè wọ àwọn lè kú very short, o lè kú tó short gan. Kí n roro mi sí ní jọ Monday. Kí n dẹ̀ wọ seleto mi sí. Ká sọ pé kò sí aṣọ kan fún. No, I don't think so. Àwọn ẹlòmíì máa sọ pé Mondays. Yes. Okay. Ẹ fún àwọn tó ń ṣiṣẹ́ ní office. You know, ìgbà mi dress code wà ní bank. O lè wọ yẹn. Ní ẹ̀yin presenter, you have to look gorgeous every time because ẹ̀yin là ń wò lórí TV and all that. Okay, mo mọ̀ pé mo ń bọ̀ fún interview. Mo lè decide láti wọ native. Mo kọ pé jẹ́ kí n ṣe gown suit. Let me just dress not too loud and all that. Tí má dẹ̀ tó fẹ́ lọ sí party, àwọn party mi wà tẹ́ pé tá bá fẹ́ lọ pé ẹ wò mí carry me o, ìyá mi ni mo wọlé as in this kind of notice me kind of design and all that. Èèyàn á wọ̀. Ìmí gan your aṣọ can be simple and all that. Kó jẹ́ pé your jewelries and all that ló máa loud, ló máa really pronounce nǹkan tó wọ̀. Ìgbà míì gan nǹkan tó máa wọ̀ máa simple. Ó lè jẹ́ bàtẹ́ àti pọ́sẹ̀. Ló máa actually gbé nǹkan tó wọ̀ yẹn jáde. Or irun ẹ nígbà míì. Or makeup ẹ gan nǹkan tó lè wọ̀ gan lè jẹ́ flowing agbádá. Irun ẹ tó bá loud, everybody want to see you pé wow, this is. So fashion is just revolution. Àmọ́ nígbà tí ẹ̀yin sọ pé ti lọ into fashion nísìn. Yeah. I've always been into it. But mo kàn wá ṣe professionally sin at least. Ṣé mo pé iṣẹ́ orin, iṣẹ́ movie wa kò ń ṣiṣẹ́ ojoojúmọ́. So mo kọ́ ni o. I can sew, I cut and I sew. I measure, I cut and sew. Mo then train àwọn èèyàn. Ẹ tún train àwọn èèyàn náà. Yeah. Wow, that's cool. So mo actually love fún yẹn pé if I'm not working on set, if I'm not shooting music video, what else can I do? To jẹ́ iṣẹ́ ọwọ́. So let me just. I read geography and regional planning, and I graduated from Olabisi Onabanjo University in 2005. So and if I'm not doing that and all that, I'm versatile. Science student, me.